was working as what do they call it? Commercial. Èmi mọ̀ ń tọ́nu tó bá dẹ̀ bẹ̀rẹ̀ ní ìsìn ń bú bọ̀n kan yìí ni. Ìyàwó mi ń gbà mọ́ lọ́wọ́ ní díà má fòyìnbó mọ́ kí ló dé tó bá dẹ̀ má fòyìnbó má jẹ́ púpọ̀ ju kí ló dé wèrè ní yẹmí yẹn ò mú ni àbí ṣe wèrè ẹ̀ ó máa sún ẹ bó bọ̀mù yẹn kí wàá ní sẹ́ sọ́jà ìnáwó bàbá tí a sọ́jà ní wọ́n bá ta bọ̀mọ̀ta gbé. Ó ṣe kí ni? Ìmọ̀ta gbé ìnáwó bàbá tí a ní sẹ́ sọ́jà wọn ò lókun ni. Gbogbo ogun tó wà láyé bá mi lọ pa most of the other. Act of God ni gbogbo ètò ìsàn yẹn yàrá filẹ̀ bẹ́ẹ̀ ó yà mọ̀ gbọ́ káyà yà mọ̀ gbọ́. So kí ni mo sọ láti I work with ṣe NA ìgbà tí mo ń ṣe pẹ̀lú NA yẹn à ń kọ káàdì fún àwọn tó ń wọlé Benjamin Adékúnlé ó yẹ kó ti pa mí ó lè máa wo ètò ìbáyìí ṣùgbọ́n torí pé mo stubborn ó release ẹ̀mí mi wọ́n ní torí pé mo stubborn wọ́n ní pé mo dé ọ̀nà mọ́ something like that ìyẹn nípa tẹ́ni ṣùgbọ́n gbà tó dijọ́ kan mo wá rí ẹnìkan wá gbé bíìtù wọlé ó dé báyọ̀ ó dé speaker máa ń gbogbo ara ẹni chacha títí chacha títí máa ń kọ káàdì fún ma ní ìwọ náà tó bá dẹ̀ lè ra bíìtù fún mi ń kú omi sẹ́yìn pé bí sẹ́yìn ti dáa tó wà lucrative tó ń kú omi bẹ́ẹ̀ tó bá lè ra bíìtù fún mi ọ̀tán ní Ìkébè Wálé Adénúgà ló bá yá mi lówó ńjọ́ náà ó ní kí mo kọ́kọ́ fẹ́ ra mọ́tò rẹ̀ fáwọn fọ̀ọ̀kan LA 301 ó ní tó bá ń yọnu òní máa ń tọ́tọ̀ bọ̀ọ̀rá tuntun àṣàjọ fowó yẹn papọ̀ bákan ṣáà mo sára bíìtù mo ti wá ra bíìtù mo rántí tí mo rẹ fọlọ́run pé tí mo bá ti ra bíìtù o ń mọ̀ kú o bí mo ṣe resign yẹn sọlọ́run lọ́rùn mo bá apply sọ́dọ̀ Ọlọ́run torí ẹ̀ mo máa ń sọ pé wàláì kò sí téèyàn bá dúró tọ́lọ́run kò sí tí ò lè ṣẹlẹ̀ sí ní dáadáa tínú tiẹ̀ náà bá ṣe báyìí ni o. báwo ni fún wọn tán ṣe bẹ̀rẹ̀ gangan. fún wọn tán bẹ̀rẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run. kí ló fa ìdíà fún wọn tán. àìdíà fún wọn tán bẹ̀rẹ̀ pẹ̀lú nígbà mọ̀dẹ́kọ̀ tí mo ṣí tẹlifíṣàn báyìí mo wo ṣé ní ìwọ tí ẹ dùn síbi àárọ̀ asọ́nilẹ́nu mo wo television program mo wo NTA 10 níjọ́ náà lọ́hùn mo á wo akéwì kan mo fọkọ̀ bò láṣìírí wọ́n á kéwì ó ké dáadáa ṣùgbọ́n kò dáa tó mo á rò pé tí mo bá wọ tẹlifíṣàn wọ́n dáràn ó sáwọn kéèyàn máa yé mo bá ní tẹlifíṣàn táwọn wo ìbọ̀dá mi sójà ni Samuel Oyèbọ̀dé ọ̀dọ̀ ẹ̀ mo dé sí ẹni tí mo ó gbogbo oríire mi fún lẹ́kọ̀ọ́ nù káníkọ̀ gbà mí njọ́ kìíní mbà tí ríbi dúró sí ọwọ́ ní àwọn ọmọdé bẹ̀ Ìkòyí níbẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ òkun àlọ́ bẹ̀ náà mo á ní mọ́mọ́ ìwé kéjú ẹni tí ẹ sóò ní jẹ ẹrin lọ wọ́n ní o sì ń sọ̀rọ̀ gbàgbà báyìí mo bó ti wà náà mi nìyẹn o ẹ má bínú àbẹ́ ẹ̀ pé ń tọ̀ ń wá kájọ kéwì talent hunt lórúkọ program àwa ṣe lẹ́yìn àtúnṣe youth sing kankan mo ṣáà Ọlọ́run ṣáà bá wa ṣíṣá làbá ṣáà bẹ̀rẹ̀ now ní orí ètò TNT yẹn ni mo ti pàdé Ọpẹ́yẹmí Fájẹmílẹ́yìn a jọ lọ fún talent hunt òun Ọpẹ́yẹmí Fájẹmílẹ́yìn Bọ́lá Abdul bàtà mẹ́tẹ̀ẹ̀ta wá pàdé wọn ní akéwì mẹ́ta bó la fẹ́ ṣe ẹ̀ẹ́dẹ̀ fọ́ọ̀mù dialogue àti dialogue ti wáyé tipẹ́ tá a lórí ẹ jẹ́ ká dialogue ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta bóyá dialogue ẹ̀gbọ́n producer kí ni jẹ́ dialogue náà wọ́n ní ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta kó jẹ́ pé ẹ máa discuss lórí nǹkan kan bẹ́ẹ̀ ewu yẹn lẹ máa lò so wà fún ní 2 weeks kẹfì lọ ṣe kíní yẹn wá can you give us papers wọ́n ní ẹ fún wa paper n bá kọ Ọpẹ́yẹmí Gbénga Bọ́lá ntẹ́lẹ̀ òfin dá mi lóhùn òun ni mo wá sọ di kàngbọ́n ìwì lónìí lórí rédíò tèmi àti Síkírù Alimi Láròndó tájọ máa ń ṣe now ńgbà tá a wá ṣe bẹ́ẹ̀ ṣá Ọlọ́run tó ṣe àmì sí bí mo sá ti di èrò kìnínú ńgbà tí ọba àdìjọ́ kan mo wá tún rédíò ọ̀rọ̀ rédíò Lagos ló béèrè o ńgbà mo wá tún rédíò mo wá ń gbóhùn Ọpẹ́yẹmí mọ́ ni ọ̀rẹ́ mi talent hunt rèé mo bá wá ń bá lọ bá mi tọ́ Ọpẹ́yẹmí bò ní ó ti di ara bí ó ní
producer rẹ o bá ti jà ní Tọ́lání Ṣódípẹ̀ rẹ Jídé Adégùsì bẹ̀rẹ̀ kíníkan ẹ̀ ǹlẹ́ ọ̀gá o ọ wá sọ̀rọ̀ kan ní this is an artist undercover ó ní it's great so ìtorí ẹ̀ mo láì kọ́pẹ́ yẹmi gan Ọlọ́run dẹ̀ níjọ́ lọ́lẹ̀ àmì ẹ̀ pọ̀ bá a ti bẹ̀rẹ̀ nu àwọn ọ̀gá wa ní ṣáà lè fi nǹkan kan dán wò mo wá bẹ̀rẹ̀ ewì ọ̀rọ̀ kabiti from that wọ́n wá ní kí n ṣe audition program gangan àwọn odù tí mo ti sọ ní school mo wá fi ṣe Mrs. Ògúntáyọ̀ ọgbà náà tó jẹ́ general manager Ìsọ̀yè ní ṣiṣẹ́ o. mo ibi tí Ìsọ̀yè rẹ ṣe déhùn ó tó gẹ́. ká tó lọ lórí ètò yìí wọ́n fún ọ lóògùn tó gbádùn ayé ẹ. Gbénga jẹ́ ìkan nínú àwọn broadcasters tí ó máa ń ṣe àkọsílẹ̀ nǹkan tó bá ti ẹnu ẹ̀ jáde eléyìí náà dẹ̀ tún ń ṣe ìrànlọ́wọ́ fún un nípa àwọn nǹkan míì tó dáwọ́lé yàtọ̀ sí iṣẹ́ rédíò fún àpẹẹrẹ àwọn àwo rẹ́kọ̀dù tó ń gbé jáde kì í ṣe pé ó ń kọrin nínú rẹ́kọ̀dù nìkan ó ń fi ẹ̀fẹ̀ ó dẹ̀ ń lo odò sí mo mọ̀ wípé tó bá ṣe tán láti ṣe àwo rẹ́kọ̀dù jáde tó fẹ́ lo ẹ̀fẹ̀ àbódù àwọn tó ti jẹ́ àkọsílẹ̀ sẹ́yìn ló máa túlé kan tó máa mú wá tó máa tún lọ́rùn ṣe ìyẹn ní ìkan pàtàkì nínú nǹkan tí mo rí ìyẹn lẹ́nu iṣẹ́ nípa ìhùwàsí ẹ̀ ó nífẹ̀ẹ́ èèyàn ó ń bá èèyàn ṣe tí èèyàn bá ṣẹ̀ kò ní rojú láti bá èèyàn yẹn jà gan-an kó dẹ̀ jẹ́ kéèyàn mọ̀ pé òun bá òun jà. Gbénga Adébóyè ó jẹ́ nìkan tí Ọlọ́run dá torí Yorùbá a máa ń wí pé bí àṣà ẹ̀ jèṣà pé ọ̀nà Ọlọ́run dá ó sì fara wé Ọlọ́run máa ń darí ẹ̀ ní lọ́nàkọ́nà torí ó lè èèyàn kàtà lẹ́kùn gírí pé Gbénga Adébóyè báyìí ló ṣe jẹ́ gẹ́gẹ́ bí olóyìnbó máa sọ pé kéèyàn divine àbí kéèyàn give definition ẹ rọrùn láti sọ pé Gbénga Adébóyè báyìí ló ṣe jẹ́ Ọlọ́run ló dìídì ràn ó fi iṣẹ́ yẹn ràn ni àtòrí o àtọ̀rọ̀ sísọ o àti ewì o Ọlọ́run dìídì fún un láti òde ọ̀run wá ni ó dẹ̀ jẹ́ nìkan tó jẹ́ pé ó máa ń jẹ́ kí àwọn tó bá jẹ́ ń bẹ̀rẹ̀ kán dìde. Gbénga nǹkan tí mo fẹ́ sọ fún ẹ ni pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà gbogbo aṣọ káwọ́ ni à ń sá lóòrùn bí nǹkan bá ṣe jó èèyàn tàbí bó bá ṣe mú èèyàn lọ́kàn sí àyè fi taratara tàbí wàdùwàdù fi nǹkan yẹn hàn ẹni tí nǹkan tọwọ́ ẹ̀ṣẹ̀ sí tàbí ẹni tá a rí pé ó ṣẹ̀ wá ká máa fi sùúrù díẹ̀ nípa iṣẹ́ rédíò ká máa mọ ọ̀nà láti lè túbọ̀ kó àwọn èèyàn mọ́ra sí ju bí wọ́n ti ṣe nífẹ̀ẹ́ wa lọ kì í ṣe pé a kówó sílẹ̀ fáwọn tí wọ́n ń gbọ́ wa tí wọ́n ń fìfẹ́ hàn sí wa tàbá ní nǹkan tá à ń fún wọn Ọlọ́run ló fi ìfẹ́ wa sí ọkàn wọn gbogbo nǹkan tá a lè ṣe pátápátá láti lè rí i pé ìfẹ́ tí wọ́n ní sí wa kò ní dínkù òun ni mo fẹ́ kó máa dáwọ́lé láti ní ìní lọ ṣùgbọ́n àbúrò mi. Jokes oríṣiríṣi àwọn ọ̀rọ̀ lóríṣiríṣi kí ni nǹkan tó máa ń fa inspiration that's in your own case now kí ló ń inspire láti rí pé kó báyìí ni ohun mi láti sọ lónìí. question tó béèrè ń lágbára tẹ́ ẹ béèrè yẹn sorry ọ̀rẹ́ ti gbó ìwà láìtọ́ bá. mo ń gbọ́ o kí ló máa ń fa inspiration. tí n bá dáhùn ìdáhùn yẹn kò ní í jọ ọ́ lójú olóòtú kò tún wá ní jọ ẹ̀yin náà lójú ṣùgbọ́n ìdáhùn yẹn gangan òótọ́ bẹ́ẹ̀ ni pé kò sí anything lórí Gbénga Adébóyè I have nothing in my head but I have God in my life. àdúgbò yóò dé sí you have God in your life. ìyẹn wà ní kíni. hello. Bímbọ́ béèrè ẹ. ẹ káàsán o ìyàwó mi wo kíní yìí o. Bímbọ́ béèrè ẹ o. ta ni ń jẹ́ bẹ́ẹ̀. hello ẹ káàsán máa jàre máa whisper sí mi létí mọ́ kó bá mọ́ dà lérú. hello Gbénga Adébóyè ẹjọ́ ta ló ń pè wá o. Yẹ́misí ló sọ̀rọ̀ láti Agége. ẹ fẹ́ bá Gbénga sọ̀rọ̀. bẹ́ẹ̀ni mo fẹ́ bá sọ̀rọ̀. ẹ pẹ̀lẹ́ o Gbénga. ẹ káàsán ma. ẹ kúṣẹ́ o. yes ma. Olúwa máa ṣagbára dọ̀tun o. àmín ma. inú mi dùn wípé Ọlọ́run lẹ gbé síwájú nínú ohun gbogbo. Allahu Akbar. mo fẹ́ sọ pé kẹ́ máa bá bẹ́ẹ̀ lọ. ẹ ṣé ma. ẹ fún mi ní kásẹ̀tì yín kan ẹ sì fún mi o choices. mo fún yín. bẹ́ẹ̀ni. mo bùn yín lọ́fẹ̀ẹ́. bẹ́ẹ̀ni. Allahu Akbar. níbo la ti ríra ẹni.
ẹ fi dáná fún mi àná lára náà ni o. ok ìyàwó mi. bẹ́ẹ̀ni ó wá fẹ́ béèrè nǹkan kan nú ẹ̀ òun gba itú bàbá àta yẹn sóhun yín náà ni. iṣẹ́ rí tó ṣẹlẹ̀ pẹ̀lú itú bàbá àta àwa mọ́ bàbá gan. abẹ́sùn lọ. ó ti yé mi mo ti mọ ẹni tó jẹ́ báyìí ọlọ́run á máa ṣàgbára dọ̀tun. ẹ ṣé àná mi. ó láti jẹ́ pé ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe tètè ń change ohun yẹn kíákíá. àkúsí wàhálà torí ńgbà tá a bá sọ ńgbà tí wà á bí rí ẹ lọ́jọ́ yẹn ń kọ́ yẹmí ṣe bí ṣe ló sọ fún un pé ti wá sí mi àbí ó ní dà fún ẹni yẹmí àgbà suppose to born in America mẹsìkínní born in. ẹ̀yin gan ti ń sọ. hello ma. hello. àdúrà kan mo fẹ́ ṣe mà. bẹ́ẹ̀ni sà. irú àwọn àna bíi itú bàbá àtàwọn lẹ́ẹ̀mọ̀. lẹ́ẹ̀ní nírú ẹ̀ o. irú àní nírú àná bíi itú bàbá àtàwọn. ó ti tán. àná bíi Gbẹ́ngà Adébóyè nǹkan mà. ọmọ gidi bíi Gbẹ́ngà Adébóyè la máa ní. àṣẹ o kọ̀tẹ́ tó fowó kọ ẹ tọrọ rí yẹmí àmì mọ́mí. ẹ kú rọjú mà. ẹ ṣe àdúgbò. yes ma ẹ kú rọjú o. yes ma. hello. hello. good afternoon sir. is that Arambada? this is Arambada. Please, can I speak to Brother Digwe? Please hello. go ahead. What's your name, What's sir? your name, sir? Adeola Adeyemi, sir. Eh? Ade. Olu Adeyemi. Okay, from where, sir? So Lagos Island. All right. Yes, sir. Okay. Ẹni mo fẹ́ bèrè church ten lọ, sir. Ngbà tó sọ gbó tó àkọ́kọ́ léèbó why tó sọ the last one léèbó sọ léèbó. Ẹni bí ó sàn ẹ̀jẹ̀ dá wa lọ, sir. Okay, ó lè jura wọn lọ. I attend the Apostolic Church, Ìjọ Apostolic náà, in which my father is an overseer. Oh, that's very good. All right? Yes, sir. À ń kọ́ church wa ti lọ́nà Okay. sí area àbí bájà yẹn. Okay. Ṣé ń gbọ́? Yes, sir. Pẹ̀lú ògo ti Ọlọ́run k'Ọlọ́run ó gbà fún mi tán yányán. Kí n tó kọ́ ilé tí wọ́n mọ̀ gbé, mò ń kọ́ the Apostolic Church kan lọ́wọ́. Okay. K'Ọlọ́run tó gbà fún mi náà. Okay. If not, mi ò lè kọ́ ilé tí wọ́n mọ̀ gbé. Ẹni? Mo lè ń kọ́ sí Ìlú wa ni ọdẹ òmu. ọdẹ ohun. Bẹ́ẹ̀ ni ọdẹ lòun mú mi. thank you very much. Thank ẹ you. ṣé o. Ó dà wọ́n sọ. ó dàbọ̀ o. tó òótọ́ ni wọ́n sọ pé àwọn ọmọ àlùfáà àwọn àlùfáà oríṣiríṣi ni wọ́n àwọn àlùfáà dáadáa wà dáadáa náà. Fáàlì fúnni kọ́bùlà àǹtàbùdó ni fàmọ́nlámúyàrí fúnni fà káyé fàtàbùdó ni. kí Ọlọ́run kí ó Allahu akbar. kí Ọlọ́run kó dá Allahu akbar k'Ọlọ́run dárí jẹ́ asaga fúra times 9. ọ̀ṣẹ́ kìíní. Fúra ká fóònù ó sì dáhùn. Ẹ dá mi mọ̀ ni. Abẹ́lẹ̀ pè mí ni. hello Hello. ẹ káàsán o Ẹ káàsán, sir. àìtura kẹ́yìn náà fóònù wọlé Hello. ẹ káàsán ẹjọ́ ta ló ń pè wá o. Mrs. Adeyemi láti Àjàó Estate. Mrs. Adeyemi láti Àjàó Estate Gbẹ́ngà Adébóyè wà lórí ìjókòó. Bàdá Gbẹ́ngà, Ma. ẹ kújọ́ mẹ́ta o. Alright. Ẹ pẹ̀lú àwọn aráàlú wa ń kọ́. Ń bo. fi chain ilẹ̀ dá wọn lóhùn. Mò ń tẹ́kí sí ènìyàn hàn. Òní wọ́n rí mi. Ma. Lọ́rẹ́ ọdẹ òmu náà ni. Sọ́mọdé òmu ní. Bẹ́ẹ̀ni. Ṣàgbọ́n ará ògbódò. Ọkọ̀ ráyè. Alóòdì ògbólúkẹ́. Yóò dáa fún ọ o. Àmì o. Orí ẹ̀ ọkàn ké o. Ayọ̀ dáa fún ọ. Àmì o. tẹlifóònù nìyẹn Ẹ́ tẹlifóònù nìyẹn. n ti fi ń bá mi sọ orí ẹ̀ ò ní burú o. Àmì. Kí ló dé tọ̀ lọ lé ń gbòògùn? Mo lọ ilé mo tiẹ̀ try gan. Ọ̀pààyàn. Ọ̀pààyàn. Ọlọ́run ní sọ pààyàn o. Àmì o. Ẹ ǹlẹ́. Mo kàn ní kí ni Ẹ o. ṣé o. Ẹ jẹ́ a máa lọ lé o. Èmi náà ó yẹ ń lọ lé ṣùgbọ́n bá mi náà wá. Kí ló ẹ̀? So wọn ò jẹ́ mi ọlọ́mọ. Wọ́n sá wá sẹ́kọ̀ọ́ ni. Lọ́wọ́ àdúrà náà ọ̀sánmà wa. Àdúrà ni. Jésù ni ẹ̀sìn ọ̀jẹ́. Àdúrà lọ Gbogbo táwọn eléyìí ń ṣe kí ẹ̀sìn ọ̀jẹ́ ká gbà. Ẹ̀sìn ọ̀jáwọ̀ lè múùfù. Bàbá làájà ẹ̀sìn àní no. Afẹ́ fàjàngbọ̀n ẹ̀sìn àní no. Afẹ́ gbóbìnrin ẹ̀sìn àní no. Ìgbésí ayé tí mo wá ẹ̀sìn ní èmi ẹ̀yẹ báyìí títí dé. try gan. so ẹ̀yin representative ọdẹ mú Ẹjọ́ lẹ́kọ̀ọ́ ọmọ ìlúbo ẹ kú rọ́jú o. From where are you? láì kí ló dé Abẹ́òkúta ni ṣé mo tún máa tún Ẹ sọ yẹn. Ẹ̀gbá ni ọ́ ẹ̀ẹ́dálẹ́gbà ẹ jẹ́ a máa tẹ̀síwájú. fún abalẹ̀ o. Gbẹ́ngà Musoro. Jẹ́ n sọ tó ṣẹlẹ̀ fún ọ fún bàbá Abẹ́òkúta kan lọ́sàn-án kí ló ṣẹlẹ̀. mo ṣe ń bọ̀. Hello phone hello hello. hello. Àyà mi Hello. fún abalẹ̀ ẹ̀rù mi ń bà. ẹ tètè Mo bá bẹ̀rẹ̀ rí lọ́yìn bàbá ó ẹ̀ sọ wọlé bá lórí kan tẹlifóònù tó- yìí Musoro mọ̀ ń bọ̀ ọ̀ nígbà gbàgbé. hello Ọ̀dà Hello. ẹ káàsán ta ló ń pè wá. Ẹ káàsán. ẹ káàsán.